Ọba mi òkè, a lè wí lè ṣe, a lè ṣe lè wí. Ọba tó ju gbogbo ọba lọ, atẹ́rẹrẹ kárí ayé, agbanilọ́jọ́ òṣòro, bàbá bàbá, bàbá bàbá, kábíyín ò sí Elédùmarè. A sọ ní ọ̀tẹ̀ tó kọjá wípé pẹ̀lú àṣẹ yín, àwa la máa tún wá ní ọ̀tẹ̀ yìí. Ẹ̀yin olólùfẹ́ wa nílé dẹ̀ la tún máa bá. A wá fẹ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ó gbà fún wa, ó ṣàmì sí kábíyín ò sí lẹ́ẹ̀kan sí. Adédoyin Kúkọ̀yí lórúkọ mi. Èmi lọmọ olómi méjì, ọmọ àtẹ̀kànmọ́lẹ̀ pọ̀kan, ìkan mímu ìkan ìmọ̀ọ́mọ aládé mẹ́rìndínlógún. Bẹ́ẹ̀mi lọmọ àròbí, ọmọ àtòrì. Ètò gbajúmọ̀ lètò tí mo mú wá fún yín. Ètò tó ládùn, ètò tó lárinrin, ètò tó ń kọ́ wa bí a ṣe ń ṣe nílẹ̀ Yorùbá, ní pàápàá ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Àlejò mi lórí ètò lénìí, òdú ni wọ́n ń ṣàìmọ̀ fún olóko gbogbo wa. Ẹ̀yin olólùfẹ́ wọn lẹ́ni ká gbé wọn wá sórí ètò wípé tí ẹ fẹ́ mọ̀ wọ́n ju bẹ́ẹ̀ ti ṣe mọ̀ wọ́n tẹ́lẹ̀ lọ. Ẹ̀yin náà mọ̀ pé ẹni tó bá ti bá wa lálejò lórí bí gbogbo nǹkan tẹ́ fẹ́ mọ̀ ń pa wọn pátápátá lẹ máa ní àǹfààní àti mọ̀. Níyì náà bó ṣe máa rí nìyẹn. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò yìí ní kíákíá torí ẹ̀yin náà mọ̀ pé àròjọ mú solókùn. Ká bẹ̀rẹ̀ kíá kínú wa bá lè dùn, káyọ̀ wa bá tún lè kún sí. Ẹ jẹ́ kálejò mi máa wọlé bọ̀ ká bẹ̀rẹ̀ ètò. Ṣé lóòótọ́? Ẹ má lọ wá o. Wípé kí n ṣọ́ra mi. Ẹ má lọ wá o. Èmi náà wípé ẹ kó wa ní. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ kú ọjọ́ mẹ́ta. Akúkó lè dá tí gbogbo wa ń bá káàkiri. Àwọn ará ilé ńkọ́? Àlàáfíà la wà. Olúwa ṣeun. Gẹ́gẹ́ bí ìṣe wa, mo fẹ́ kẹ́ kí àwọn olólùfẹ́ yín kéde dárúkọ yín fún wọn. Ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn odi àti ní gbogbo ibi tẹ́ ti ń jẹ̀gbáládùn ètò gbajúmọ̀. Mo kí yín ẹ kú dédé àsìkò yìí. Orúkọ mi á máa jẹ́ Adébímpé Àmọ̀kẹ́ Akíntúndé. Àǹtí Adébímpé Àmọ̀kẹ́, ọmọ àbí aya Akíntúndé? Ọmọ Akíntúndé. Olúwa ṣeun. Ọmọ bíbí ìlú wo gan ni Àǹtí Bímpé? Ìjẹ̀gbá lèmi o. Ìjẹ̀gbá ẹ láyé wa kú wa dáadáa. Àǹdóyún yẹ kẹ́ mọ̀ náà. Fún àǹfààní àwa tá a mọ̀, ta ló wá láti Ìjẹ̀bú, ta ló wá látẹ̀gbá? Ẹ ti mọ̀. Ó dáa ṣe mọ̀ wípé Yorùbá ní èèyàn ò ní ní apá ilé màmá kó má ní ti bàbá. Bọ́n ṣe ń jẹ́jẹ̀gbá náà Ògùn State làwọn méjèèjì. Màmá mi wá láti ìlú Ìjẹ̀bú. Bàbá mi ní Ẹ̀gbámọlúṣàbí Agbòǹgbò Àkàlà. Agboolé wo ni ẹ ti wá ní Ẹ̀gbá? Ìjàyè ni mí, kún mi Àjàdí ìkókún mi ti ń kún mọ́ lóorun. Bẹ́ẹ̀ tẹ́ ẹ ṣe sọ, ó fi hàn yí pé ẹ súnmọ́lé dáadáa. Tẹ́ bá máa kí wọn ní Ìjẹ̀bú, báwo lẹ ṣe máa kí wọn?
ẹ̀wọ̀n iye mi ẹ̀wọ̀n bá mi mo kí wọ́n ẹ̀ o bójú ọjọ́ tìrì nọ́dọ̀ tí wọ́n bílẹ̀ ti wà. tí n bá gbárù àwọn èèyàn bíi tí ń lálejò inú mi máa ń dùn ẹ ní kí nìdí. bẹ́ẹ̀ni. nítorí pé kò sí ibi tá a bá lọ àjò ò lè dàbí ilé dẹ̀ làbọ̀ sinmi oko ká má jìnnà sórísun wa ìyẹn lèmi máa ń sọ fáwọn èèyàn ní gbogbo ìgbà. àti bí n pé mo fẹ́ kẹ́ ẹ sọ bí kékeré yín bó ṣe lọ fún wa àwọn iléèwé wo gan lẹ lọ. a bí mi sílùú Èkó ṣùgbọ́n ṣe mọ̀ kọ́lọ́hún máa anyway kì í ṣe pé mi àjò yẹn dàrú náà bí Ọlọ́run ti fẹ́ ló ṣe ń ṣọlá ẹ̀ wọ́n bí wa sẹ́kọ̀ọ́ kò pẹ́ kò jìnnà dáàdì wa papòdà eléyìí ló mú mi di èrò Ìjẹ̀bú mo ń gbé pẹ̀lú ìyá mi ibẹ̀ mo ti lọ sí Ajébọ̀ primary school mo tẹ̀síwájú mo lọ sí iléèwé Ìtàmẹ́rin comprehensive high school ìgbà tí mo kúrò ńbẹ̀ mo lọ sí Ọlábísí Ọ̀nàbànjọ university. kí lẹ wá lọ kà ní iléèwé Ọlábísí Ọ̀nàbànjọ. ìgbà tí mo kọ́kọ́ put in fún science torí science ni mo ṣe ní secondary school ìgbà tí ma parí PDS mi kọ́ọ̀sì tán fún mi ò tẹ́ mi lọ́rùn akànyí sọ́dọ̀ mass communication. irú iṣẹ́ wa yìí náà. bẹ́ẹ̀ ni. ojú ti wá kojú báyìí gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ olólùfẹ́ méjì pàdé ara wọn sọ̀rọ̀sọ̀rọ̀ pàdé sọ̀rọ̀sọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́. àǹtí Dóyin ẹ jọ̀ọ́ ọmọ yín làwa jẹ́ o. ẹ má gbé yẹn wá o ẹ má gbé yẹn wá kan náà ni wá ṣàwáwù ni wá kọ́lọ́run ṣàánú gbogbo wa. mo ti gbọ́ mo ti gbọ́ ẹ̀yin ará ilé èmi ṣàwáwù àǹtí Dóyin mo ti gbọ́. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run òṣèré tíátà òun la mọ̀ yín sí a dẹ̀ mọ̀ pé tí ò bá nídìí àwọn àgbà ní obìnrin yìí jẹ́ kúmólú èyí tó bá jẹ́ kúmólú á jẹ́ pé ikú ló pa olú ilé wọn àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni. ẹ ṣe báwo ni ìrìn àjò tíátà báwo ló ṣe bẹ̀rẹ̀ fún yín. iléèwé náà ni mo kúkú wà tí ìrìn àjò yìí ti bẹ̀rẹ̀ ọ̀rẹ́ mi kan gbà yẹn náà ń gbà tá wà lóṣù máa ní ó yẹ kó máa ṣe tíátà ni ó bẹ́ ẹnu ẹ mú Ìjẹ̀bú làwa wà ìgbà yẹn tíátà ò tíì tàn káàkiri báyìí a máa ń wo àwọn èèyàn tó ń wà nù amóhùnmáwòrán pé ṣé èèyàn làwọn eléyìí náà ṣàbí òkè ọ̀hún náà ti ń wá ọmọkùnrin yẹn ló ṣàmú mi pé kí ni àǹtí òun wà lẹ́kọ̀ọ́ àǹtí ẹ̀yẹn jẹ́ bíi matron kakọ́ọ̀sì àwọn máa ń pè wọ́n ní love kakọ́ọ̀sì ní sáìdì abúlé Ẹ̀gbá mọ́ mìíràn yẹn dàtí mo débẹ̀ ọ̀gá wọn ń bẹ̀ ń gbà yẹn wálé ilẹ̀ bíi wọ́n tún mú mi kúrò ń bẹ̀ pé wá lọ sọ́dọ̀ àwọn big abas ibẹ̀ ni mo wá dúró sí ní ọdún 2002 mo dé ọ̀dọ̀ àwọn big abas wọ́n pè wọ́n ní SAR organization sophisticated actors and actresses ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ eré orí ìtàgé mo dẹ̀ ti kópa nínú àwọn sinimá díẹ̀ náà lọ́dọ̀ bàbá ń gbà yẹn ìgbà tí mo tún padà sílé ẹ̀kọ́ mo tún pàdé ọ̀rẹ́ mi kan yẹn ń ṣe editor ní ọ̀dọ̀ Adéṣùkùn yóò wá ní ọmọ tó dùn wò tíátà máa ń sún síwájú ni o mo bá tún sún ó dọ̀dọ̀ Murphy Àfọlábí ibẹ̀ ni ìrìn àjò yẹn ti bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ìgbà tó di bíi ọdún 10 sẹ́yìn èmi náà kọ sinimá mo gbé sinimá tèmi jáde. bí ọdún 10 sẹ́yìn kí làkọlé sinimá tẹ́ kọ yẹn. àkọlé sinimá yẹn ń jẹ́ Oore Ìtùnú. Oore Ìtùnú. bẹ́ẹ̀ni 2007 ni mo ṣe. ọdún wo lẹ ṣe tán nílé ìwé gíga Bísí Ọ̀nàbànjọ. gbogbo ìgbà tí àárín ìrìn tíátà àti oṣù ni màá ti wá ṣe rìhásà lọ́dọ̀ àwọn Murphy. ẹ̀yìn tí mo ṣe tán 2007 yẹn kó mo ṣe wà bíi year 3 because 2009 PDS ní mass com lóṣù. lẹ wá ṣetán. àdẹ̀kùkú wá fojú kúkú gbájúmọ́ iṣẹ́ eré orí ìtàgé. ẹ̀yà náà iṣẹ́ tẹ́ ẹ kọ́ níléèwé òun náà lẹ tẹra mọ́ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣé èyí Oore Ìdùnnú tẹ́ ẹ fi owó yín kọ yẹn ṣóun ni àkọ́kọ́ ṣe eré tẹ́ máa kópa nínú ẹ̀. rárá o pé èèyàn ń kọ sinimá ó gbé jáde lórúkọ ara ẹ̀ ní Oore Ìtùnú pé máa kọ́kọ́ kópa nínú sinimá ọ̀dọ̀ àwọn big abas ni wọ́n ṣe kán gbà yẹn ọmọ wọn ló ṣe bíi lead àwa la ṣe ẹ̀gbọ́n ẹ̀ Tolú Ajíbọ́lá mo ti gbàgbé táìtù ẹ̀ pé máa kọ́kọ́ kópa nínú sinimá sá ọ̀dọ̀ àwọn big abas ni ìgbà yẹn àwọn Àtílà àwọn yẹn náà ń rè nígbà yẹn tájọ máa ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ìyá àbèjọ ọmọ aráyé lé ìgbà yẹn ni mo ti ń ṣiṣẹ́. nígbà yẹn lẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìhà wo ni àwọn òbí yín kọ sí iṣẹ́ tẹ́ yàn láàyò. ẹ dẹ̀ mọ̀ pé ọ̀tọ̀ ni pé ìyá mi bàbá mi nǹkan tí ń fẹ́ lọ kà ń léèwé gíga yìí báyìí máa nì
pé mo wá fẹ́ ṣe tíátà wọ́n á wò pé ìhà wo ni wọ́n kọ sí. ṣe rí ngbà tí èmi bẹ̀rẹ̀ tíátà mo máa ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lọ́jọ́ tẹ́ni kò jọ pé èèyàn sọnù kò jọ pé èèyàn sánlé nítorí ìfẹ́ tí mo ní sí iṣẹ́ yẹn màmá mi máa ń fetí gbọ́ pé mo wá sí Jẹ̀bú ni a ní aráyà ìnáwó ànábùsí oníjẹ̀bú gbó mọ́mì mi ń wá mi kiri nítorí pé má ṣe tíátà màámi tẹ́ẹ̀bà tí ní jẹ́ ń ṣe tíátà ìkẹ́ tó rí mi á pẹ́ o tí mo bá ti wá school ilé mọ́mì Fèyí ni mò ń gbé lábúlé Ẹ̀gbá gbogbo gbà yẹn mò ń kọ́ṣẹ́ lọ́dọ̀ àwọn big abas tó bá ti tó àsìkò pé mo fẹ́ lọ sí school màá lọ Jẹ̀bú gbó oòrùn dẹ nílé màmá mi ní débẹ̀ ìgbà tó ti wá ń tó bí ọdún 2, 3, 4 táwọn náà ti ń tàn àmúmọ́ àbọ̀mọ́ rẹ̀ nínú fíìmù nínú fíìmù ẹ̀ṣẹ̀ o mo wá lọlé mami ẹ̀jẹ̀ máa ṣe ẹ̀jọ̀ máa ṣọmọ dáadáa ó wá dùn mí o ó dùn mí pé ìgbà tí ó yẹ kí mọ́mì mi máa fi mí ṣakọ kọ́ máa wò mí pé ayéèwà ọmọ rẹ̀ wéèwà ọmọ rẹ̀ wọ́n wá papòdà ọdún tí mo ṣe sinimá àkọ́kọ́ ni màmá mi jáde láyé ó jẹ́ nǹkan tó dùn mí púpọ̀ bá ṣe lọ sin wọ́n dé mo bẹ̀rẹ̀ location yẹn bẹ́ẹ̀ ni àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí mo mọ̀ pé ibi táwọn náà bá wà ní ìsìn inú wọn á máa dùn ayọ̀ wọn á máa kún wípé àwọn bí olú ọmọ sílẹ̀ Ọlọ́run Elédùmarè á túbọ̀ délẹ̀ tó dáa fún wọn ẹ̀yin náà wà ní kánjú lọ bá wọn láṣẹ lọ́wọ́ Ọlọ́run. àǹtí Bímpé ìbéèrè míì tó wù mí láti bi yín iṣẹ́ tẹ́ yàn láàyò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin àwọn òrékelẹ́wà bíi tiyín àwọn ni wọ́n wà ń bẹ̀ àwọn tí wọ́n ti bẹ̀rẹ̀ kí ẹ̀yin tó darapọ̀ mọ́ wọn wà àwọn tẹ́jọ jẹ́ sàwáwù wọn wà àwọn tó tún dé lẹ́yìn yín àwọn náà wà ń bẹ̀ báwo lẹ ṣe ṣe tí Ọlọ́run fi ṣe kíni tó fi bí ògo yẹn yọ. olóyìnbó ń pe kinní kan ní time zone ṣe bí àsìkò kálukú kò mọ̀ ní kọjá ìyá mi ṣe bí àwọn kan tiẹ̀ ti dé lẹ́yìn tiwa báyìí táwọn wò wọ́n bíi pé ọmọ yìí jẹ́ olóde náà mà ti yà mí lẹ̀ àwọn kọ́ Ọlọ́run ọba ni pé ṣe rí nǹkan tẹ́mi máa ń sọ fáwọn èèyàn nídìí iṣẹ́ wa má jọra ẹ lójú má ṣègbéraga àtẹni tó wà níwájú mi àtẹni tó wà lẹ́yìn mi àtàwọn tájọ jẹ́ sàwáwù gbogbo wọn lèmi ń bá ṣe nítorí ìdí ẹ̀yà tí máa lọ sókè kò ní jẹ́ ṣòro fún ẹ tó bá ti ń yùsì mọ́ gbogbo tó bá ti bẹ̀ jọ olóde tó fẹ́ máa pè mí lórúkọ tó bá fẹ́ ṣe fíìmù kódà kó jẹ́ pé róò yẹn ìwọ ló lè ṣe pa kò ní pè ẹ́ sí i anika nóòvù ga jù èmi mọ bọ́n ṣe ń po bóyá kẹtì ẹ̀kọ́ mi dé. èmi ò tiẹ̀ mọ̀ ṣe kò tiẹ̀ sínú wa tèmi. ẹ mọ̀ ṣe àti Doyin ẹ mọ̀ ṣe lóòótọ́ ẹ mọ̀ ṣe. so ṣe mọ̀ téèyàn bá ti lè nírú àwọn ìwà yẹn àti máa lọ sókè ò lè jẹ́ ṣòro fún tó bá bẹ́ni tó ju ẹ lọ tó pọ́nlé ọjọ́ tó bá fẹ́ ṣe nǹkan rẹ̀ arántí bẹ́ẹ̀ ni. tó bá bẹ́ni tó kéré sí ẹ àwọn ọmọ tó ṣẹ̀ wá sí industry nsìn wọ́n burú jù. nídìí lọ́nà wo. wọ́n ń pọ̀yàn lé ọ̀pọ̀lọpọ̀ wọn àti ẹ̀tún sọ mí lọ́gàá wọn lọ́gàá wọn ná pọ́nlé lára ṣé mi máa rí àwọn ọ̀gá mi tí mo mọ̀ pé àgbà tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ayé tó jẹ́ pé àkànmá kọjá níwájú kámẹ́rà lásán ni mi ní pọ́n wọn lé ni kí ni mo jẹ yó bá wọn mọ̀ sẹ́ pé wọn ọ̀run ẹ lómi ó lè jẹ́ pé gbowó de ní ó yá fíìmù bíi 4 pọ̀ ó pè é ó sanwó iṣẹ́ fún ẹ wá dúró pé kó wá kúnlẹ̀ kí ẹ tí o bá ti mọ̀ wọn ara ìmọ̀ wọn ara ẹni òun ló ń lékè ọgbọ́n ẹni àti máa lọ síwájú nídìí iṣẹ́ yìí ṣàrọ̀ra jó nírẹ̀lẹ̀ kó gbogbo èèyàn mọ́ra ẹni tó bá yẹ kó pè é láǹtí tó bá pè é lórúkọ wó gbà á bóyá ń gbà tán sọ súnmọ́ ẹ bóyá ń sọ àǹtí sẹ́yìn ẹ̀ so nǹkan tèmi rí láàrin yẹn nìyẹn. àǹtí Bímpé eré wo ni ká sọ wípé ẹ kópa nínú ẹ̀ tí ó fi já sí pé ọkùnrin ni o obìnrin ọmọdé tí wọ́n fi mọ̀ yín pé ẹni yìí ó mọṣẹ́ ó gbà mí ẹ̀yẹ eré wo ni ká pè. tí mo bá lọ bẹ̀rẹ̀ látòrí Wasila Coded mo jayọ̀ pa torí màmá Ewéko ti kọ́kọ́ fi mí ṣe lead iṣẹ́ kan rí ọmọ ẹlẹ́ja ìgbà yẹn ni mo mọ̀ pé àwọn ògo wẹ́rẹ́ àwọn náà wo sinimá jù tí n bá lọ sí àdúgbò kan ní Kétu àwọn ọmọ wẹ́rẹ́ máa tẹ̀lé mi lẹ́yìn mọ́mì kọ́ máa sí ọmọ ẹlẹ́ja ọmọ máa pèrò lé mi lórí ni ṣé àwọn èèyàn wò ó àwọn tó jẹ́ pé àjọ ń ṣiṣẹ́ yìí gan ẹlòmíì máa wò bá pè mí ọmọ tó dùn mọ́ ń wo fíìmù ọmọ ẹlẹ́ja ó fáyín gan ṣe mọ̀ ìgbà tó wá yá èmi náà ṣe sinimá kan tí à ń pè ní Wasila Coded Ọlọ́run ṣeun lórí sinimá yìí tí ó bá ń ṣe pé bí iṣẹ́ wa ti ṣe dì ní pẹ̀lú sinimá yẹn ó yẹ kéèyàn máa jẹun lọ ni àwọn èèyàn kan máa ń pè mí láti London
a ní òun wo fíìmù méjì Wasila Coded òun máa ń tún wò. àwa máa sọ gbogbo nǹkan tá a ṣe nú ẹ̀ fún mi. mo mọ̀ wípé Ọlọ́run gbòògùn láti ara àwọn iṣẹ́ bẹ́ẹ̀ yẹn. ó dẹ̀ lójú sinimá tá a máa bá wọn dá sí náà tí kò kí ń lọ. Olúwa ṣeun, Olúwa ṣeun. ó ti wá tó sinimá mélòó tí ẹ̀yin ti fi owó ara yín gbé jáde báyìí? Àǹtí Doyin oya mo ṣe Ore Ìtùnú 2007 Ọmọ tó dùn tẹ̀lé mo ṣe Ọ̀bùn ká tó wá ṣe Wasila Coded ẹ̀yìn Wasila Coded yà wá tún ṣe Adígàrá Wọ̀lú ẹ̀yìn yẹn mo wá ṣe Àná yẹn ni èyí tó ń tà lọ́wọ́lọ́wọ́ báyìí. gbogbo àwọn ìtàn yìí ṣé ká ní pé ìrírí ayé tẹ́ ti rí ni àbí tẹ́ ẹ gbọ́ abẹ́kan jókòó àbẹ́yàn kan jókòó fún yín wọ́n sọ di sinimá ni? báwo lẹ ṣe máa ìmísí yẹn báwo ló ṣe máa ń wá? ẹ ṣe mà ṣebí nígbà tí mo ṣì kéré díẹ̀ tí ò tí ì sí bùkátà tí mo bá jókòó tí mo bá mú báírò báyìí mo máa ń kọ ìtàn dàárọ̀ yìí mo sì náwọn ètò ẹ̀kọ́ àwọn tó dùn sítórì wo ló ní màá sì túlẹ̀ màá kó wọn síta ṣùgbọ́n ẹ má dẹ̀ ń tàn yín láti bí ọdún 3 sẹ́yìn orí kò ro ìtàn mọ́ owó lórí ń rò so ìgbà míì ìtàn tí mo bá nílẹ̀ máa pe àwọn èèyàn pé ẹ jẹ́ ká jọ wo ṣó lọ báyìí à ṣe ṣùgbọ́n àná yẹn èmi kàn mo nìtàn mo pe ọ̀rẹ́ mi kan ní pé wá mo fẹ́ ṣe sinimá kékeré tí mi ní fọ́gò tí mi ò ní burú nú ẹ̀ another side of me ó dẹ̀ fún mi nítàn yẹn ó dẹ̀ dá. ṣe Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Àǹtí Bímpé àwọn olólùfẹ́ yín wọ́n náà wọ́n fẹ́ kí yín àwọn tí wọ́n fẹ́ kí yín wà àwọn tí wọ́n fẹ́ gbóríyìn fún yín wọ́n wà àwọn tí wọ́n dẹ̀ ní ìbéèrè láti bi yín nípa iṣẹ́ tẹ́ yàn láàyò àwọn yẹn náà wà. kí ló dé tẹ̀ mẹ́rin? àṣẹ rí àwọn sójú abẹ́ǹkó yìí. ẹ tẹ̀ tí mo nǹkan tá à ń pè é. tá a bá ń wò ó lé báyìí máa ní Ọlọ́run ọjọ́ tá Àǹtí Doyin bá pè mí síbi àwọn pípò yìí. kò síbi tá a wá lè gbé gbà. àwọn náà ni wọ́n ń rí wa àwọn ni wọ́n ń gbọ́ àwọn ni wọ́n ń kà àmọ́ tá a bá wá sírú ètò báyìí tá a fún wọn láǹfààní láti lè gbọ́ látẹnu wa ẹ mọ̀ pé inú wọn á tún dùn. àwọn nǹkan míì tí wọ́n gbọ́ tí ò yé wọn á gbé wọn ìdí tá a fi gbé abala ojú abẹ kalẹ̀ nìyẹn. ṣó yá ká sojú abẹ ń kó? ó yá ń bẹ. ẹ jẹ́ àsojú abẹ ń kó. orúkọ mi ni Ayọ̀délé Tóbilọ́ba Oyíndàmọ́lá láti iléèwé gíga Federal University of Technology Àkúrẹ́. mo fẹ́ fi opportunity yìí kí Bímpé Coded. I love àwọn fíìmù tó máa ń ṣe mo dẹ̀ gbàdúrà pé wọ́n máa lọ síwájú. I love her, she's very pretty. I love her movies. Thank you, I love you too. mo máa ń fẹ́ràn ẹni tó bá ń fẹ́ràn mi ẹ ṣé gan. orúkọ mi ni Adéjùwọ̀n Olúwakẹ́misọ́lá Bísọ́lá mo fẹ́ sọ̀rọ̀ nípa Bímpé ọmọ tó dùn. mo ní ìbéèrè kan fún ṣé òun àti Murphy Àfọlábí ṣé wọ́n ń fẹ́ra ni tẹ́ wọ́n ti jọ máa ń ṣe fíìmù púpọ̀ jù àti àwọn méjèèjì ṣá nínú fíìmù ẹ jọ kó dáhùn béèrè mi pé ṣé wọ́n ń fẹ́ra ni ẹ ṣé. Àǹtí Doyin ṣáà lójú ayé o ó dá o ọ̀rẹ́ mi Murphy Àfọlábí jẹ́ ọ̀gá tó kọ́ mi níṣẹ́ ni o tí ọmọ bá dẹ̀ ń ṣe dáadáa ọ̀dọ̀ ọ̀gá ẹ̀ náà ló máa ti kọ́kọ́ ń bẹ̀rẹ̀ ìdí tí ó fi jẹ́ wípé kò sí bí mo ṣe fẹ́ gbé omi sinimá kaná tí mi ò ní pe Murphy sí kò dẹ̀ sí bí Murphy náà ṣe máa dáná sinimá tó ń pa ọmọ tó dùn wọ́n ń bèrè òun náà nígboro tó máa pè mí sí bí bàbá sọmọ la ṣe wá ń ṣe kò sí ọ̀rọ̀ fífẹ́ ń bẹ̀ ẹ jọ. ẹ ṣé gan ni ṣe ti rí bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé àwọn nǹkan míì tí wọ́n ń gbọ́ ìmí àjẹ́ àhesọ ìmí àjẹ́ nǹkan tó ń kà àǹfààní ní láti tàn mọ́lẹ̀ sí ìmọ́lẹ̀ lẹ́tàn sí àwọn náà ní kò yá wọn àmọ́ Àǹtí Bímpé adé orí ńkọ́ ṣé ó wà. ìyá mi ṣe rí ọ̀rọ̀ adé orí ibùjókòó tọlọ́run ọba ni téèyàn bá sọ pé òun ń wá ọkọ tó ti lọ́ọ́ fi wàdùwàdù tó ti lọ́ọ́ fi wá ara ẹ sínú iyàrá kólóbó kan tí èèyàn kan tó máa gbé ẹ lọ sínú iyàrá 10 alákọ̀ọ́pọ̀ bá dé ó ti há síbi oníyàrá kólóbó ọ̀rẹ́ mi kan ló máa sá ní ìjọsán mú late comer ń lé ọkọ ni wọ́n mú late comer ń bẹ̀ ó ṣe é sáré wọ̀ kò ṣe é sáré jáde ṣe bí ọ̀rọ̀ tẹ bí mi àbí ibi báyìí mi ló wáyé pé bẹ́ẹ̀ ṣe bèrè mú sáré ń sọ̀rọ̀ nípa ẹ̀ bẹ́ẹ̀ ni lóòótọ́ àti tó ẹni ọkọ a máa wá máa bẹ lọ́hùn
Ọlọ́run adé orí rere ibùjókòó ayọ̀ pèsè ẹ̀ fún wa o nítorí àwọn ọkùnrin tó wà ń tà ń sìn ojú wọn ẹ túbù ní málẹ̀ o. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè ibùjókòó ayọ̀ òun lọ́lọ́run á pèsè fún yín ẹni bí ọkàn yín èèyàn bí àyò yín lọ́lọ́run á fún yín ẹ ní gbégun iléegun àdẹ̀ ní ṣìgbé gbogbo ẹ̀yin olólùfẹ́ àǹtí Bímpé pátápátá ọ̀rọ̀ ni wọ́n ti sọ yẹn ẹ̀yin náà rí i pé mi ò sọ̀sọkúsọ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣé wáyé ní àwọn ìbéèrè mi tẹ́ fẹ́ bí wọ́n àǹfààní yẹn ṣí sílẹ̀ báyìí fún yín ẹ wo nọ́mbà kan àti àdírẹ́sì tó hàn lọ́wọ́lọ́wọ́ yẹn ní ojú amóhùnmáwòrán yín ó ní kẹ́ máa fi àwọn ìbéèrè yìí kẹ́ máa fi ránṣẹ́ sí èmi dẹ̀ ní ìdánilójú àti bíi pé tá a bá tún pè yín ẹ jẹ́ wa níhò. lórí Gbajúmọ̀ ẹ wo àjọ wa ní. àjọ lẹ̀pọ̀ ní. àjọ lẹ̀pọ̀ ní. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Orúkọ mi ni Déyẹmí Ọ̀kánláwọ̀n Gbajúmọ̀ lètò ètò Gbajúmọ̀ ẹ máa wo Gbajúmọ̀ pẹ̀lú Dóyin Kúkọ̀yí. Fúnra ara yín àǹtí Bímpé mo fẹ́ kẹ́ ẹ sọ fún àwọn olólùfẹ́ wa abala tó kàn ní ìsìn ẹ̀yin náà mọ̀ abala tá a fi ń kọ́ra wa ní ìṣe àṣà àti èdè Yorùbá èyí tá a pè ní ṣóòláyà ó yẹ sọ fún wọn ìtókàn báyìí. ẹ̀yin tèmi nílé abala tó kàn lórí ètò Gbajúmọ̀ tẹ̀ ń jẹ́ gbádùn ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ni abala ṣóòláyà ní irú àyà yẹn kọ́ o àyà eléyìí kọ́ o àyà ìṣe ọgbọ́n ìmọ̀ àti òye. òun ló kàn ní ìsìn ẹ ṣe àǹtí Bímpé iṣẹ́ gidi lẹ ṣe. ẹ jọ̀ọ́ mà pé kí ni. Ìjẹ̀bú ni mí àgbọ̀ Yorùbá. àgbọ̀. no wọ́n ní àwọn China náà migrate wá sí Ìjẹ̀bú. àǹtí Bímpé ma Ìjẹ̀bú ni mí àgbọ̀ Yorùbá. Ìjẹ̀bú rẹ̀ náà. bẹ́ẹ̀ ni Ìjẹ̀bú rẹ̀ mi wà. ẹsẹ̀ òye mi ọmọ alárẹ̀. adá rẹ o wẹ́ẹ̀ ní ṣíṣe o. àṣẹ òye mi. Ìjẹ̀bú rẹ̀ mi wà adẹ́gbọ̀ Yorùbá dáadáa. bẹ́ẹ̀ mọ bẹ́ẹ̀ wà o. abala ara wà rè abala ṣóòláyà ń wà. ó dẹ̀ máa gbà á ìbéèrè mẹ́wàá rẹ̀ wà nínú bẹ́ẹ̀ mẹ́ta ló láǹfààní àti mú mẹ́ta kò bá mú náà ìwà kò lè mi lọ́wọ́ máa kà á dẹ̀ dáhùn. ebu wọ́n ẹ̀rí fọmọ títọ́ àǹtí Dóyin lẹ́nu yìí. wọ́n tọ́ mi ń jà abẹ́gbẹ́dẹ̀ yẹn lẹ́nu mi rí. abala ṣóòláyà la wà àǹtí Bímpé ní àǹfààní àti mú ìbéèrè mẹ́ta nínú mẹ́wàá tó wà níbí. mẹ́ta tẹ bá mú yìí èmi á bí ẹ̀ẹ́dẹ̀ dá mi lóhùn ó yá. Kí ló dé tẹ́ díjú? ṣe mọ̀ pé orí la fi mẹ́. ẹ má ṣí. ẹyọ kan náà ni ẹyọ ṣe wá gùn tó yọ. ó gùn pé ègùn tó náà níbẹ̀rẹ̀ yìí ṣe máa gùn tó. orí mà la fi mẹ́ràn láwo ẹ̀dá mi. ṣé ó ti pé mẹ́ta báyìí? ó pé. ṣe rí irú abala báyìí ó yẹ kéèyàn máa mú mọ́ mi. méjì ni mo rí yìí o níbo ní kẹta wà. ẹ wo méjì náà dá ẹ ló bẹ́ẹ̀ mà. òun nìyẹn lọ́dọ̀ yín ẹ̀yin kẹ̀. mẹ́ta lẹ́mú. irú abala bẹ́ẹ̀ máa sọ fún èèyàn pé àpé mọ́mí ẹ̀ dání o bọ̀ màmí ti kú. nǹkan tí mo fẹ́ béèrè ní pé tálẹ̀ bá pè báyìí. I am listening mo ń gbọ́ bá. ìbéèrè ìkẹjọ tó jẹ́ àkọ́kọ́. Olúgbọ́n ní ẹsẹ̀ gbogbo ayé ló rí Àrẹ̀sà ní ẹsẹ̀ gbogbo ayé ló mọ̀ ọ́ ṣùgbọ́n inú ni olùkùtàn bàbá ẹranko fi ẹsẹ̀ tiẹ̀ pamọ́ sí. ẹranko wo ló ń jẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. mo ti mọ̀ pé ibi tí question lọ ni ejò lẹ́sẹ̀ ń fàyàfà kiri ni. àbí mo gbà. abẹ́ gbà ẹ gbó ti ẹ̀ dojú tì mí ẹ̀ dẹ̀ wá níjẹ̀bú ògbó Yorùbá. ejò ni àyà ló fi ń fà tiẹ̀. ìbéèrè ìkẹta tó jẹ́ ìkejì tí màá bí yín ó ṣe jẹ́ bí olúgbọ́n báyìí lẹ̀ mú. ẹ mọ̀ pé mo fámìlì máa rẹ̀ sà àtolúgbọ́n àtàrẹ̀sà. olúgbọ́n dín àkàrà aráyé bá jẹ́ Àrẹ̀sà dí tiẹ̀ gbogbo aráyé ló fi bánú nígbà tí Olúkòyí dí tiẹ̀ kò ṣeé fi ẹnu kàn. bóyá kéèyàn má lè débi tákàrà yẹn wà ṣe mọ̀ because àkàrà jẹ́ nǹkan everybody like. ẹ má bínú tọ́ta mi gan bá dín àkàrà èmi á jẹ́ ń bẹ̀. àmì eléyìí ò ṣe é fi kan nù. then àǹtí Dóyin òkìtì ọ̀gán ni. òkìtì ọ̀gán. bẹ́ẹ̀ ni mà ṣe mọ̀ wípé nígbà kan
sponsor tán yẹn àkàrà òkìtì ọ̀gán. àkàrà òkìtì ọ̀gán yẹn kò dá ló tiẹ̀ fẹ́ lọ sí inú ọ̀dọ̀ ọmọ mi òkìtì ọ̀gán lọ mú àkàrà ẹ̀ débi tán máa lè bàjẹ́ àkàrà òkìtì ọ̀gán ni mà. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ gbìyànjú ẹ gbà á. mo kó Yorùbá wá ní. ìbéèrè ìkẹjọ ìgbéraga lèmi ò fẹ́. Okay, sorry. ìbéèrè ìkẹjọ tó jẹ́ ìkẹta kì í hunṣọ bẹ́ẹ̀ ni kò ta aṣọ ojoojúmọ́ ló sì ń dáṣọ tuntun kí ni nǹkan náà. ọ̀gá ni aṣọ aláṣọ lọ̀gá ń dàbòrà. aṣọ aláṣọ lọ̀gá ń dàbòrà. àǹtí Bímpé ẹ wá mọ bí ìfẹ́ tí mo ní sí yín bó ṣe tún gòkè sí. àǹtí Dóyin. ẹ ní kí nìdí. bẹ́ẹ̀ ni mà. nítorí pé tí n bá rírú àwọn èèyàn bíi tiyín báyìí tí kò sọ àṣà àti ìṣe nù inú mi máa ń dùn. ẹ ṣé mà. ẹ̀kọ́ lẹ tún kọ́ àwọn tí wọ́n wà nílé wípé ilé òun làbọ̀ ìsinmi oko odò tó bá dẹ̀ gbàgbé orísun ó máa gbẹ ni. ìdí tá a fi gbé abala ìkàlẹ̀ gan-an nìyẹn kò ń ṣe é pé láti mọ Dóyin mọ Yorùbá gan àti Bímpé gbọ́ Yorùbá jù kò sẹ́ni tó mọ Yorùbá tán àmọ́ ká máa dára wa lẹ́kọ̀ọ́ lóòrèkóòrè kí àṣà àti ìṣe wa kó má bàa parẹ́. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. àǹtí Bímpé a ti parí abala yẹn ìbéèrè míì tó ń wù mí láti bí ni pé tí ẹ bá sí ní oko iṣẹ́ kí lẹ máa ń fẹ́ràn láti ṣe. mo máa ń fẹ́ láti sùn sínú ilé mi mo máa ń sọ fáwọn èèyàn pé tó bá pẹ́ mi ò ṣeré orí ìtàgé ni màá lu kó díẹ̀ mà mi mọ bọ́n ṣe máa ń lọ síbi tán ti máa ń jẹ báyìí tí mo clubbing mi mọ̀ ń ṣe tí mi bá ti lọ síbi iṣẹ́ màá wà nílé bí n bá wá ní òde o bóyá ẹ̀yin ìyá mi báyìí tẹ̀fọ́sípà Adébímpé múra bá mi débì kan ọ̀kìn ní òde ẹbí òde ara ṣùgbọ́n ká bá máa rìn kiri yẹn kò fi bẹ́ẹ̀ ilé ni mo máa ń wà mo fẹ́ràn láti máa wà nínú ilé mi bẹ́ẹ̀ ni. ṣe àmọ́ abala tó kàn ní ìsìn abala Gbajúmọ̀ ń jó ni. ó yá kí ló dé tẹ́ jókòó dáadáa. bàbá àǹtí Dóyin ṣe mọ̀ pé ẹ ti máa ń gbà wọ́ọ̀dù oníjó ti pẹ́ ní èní ẹ jẹ́ ata owó. bí èlò. 100. ẹ múlẹ̀. bàbá yẹn kọ́kọ́ mú ti. ẹ̀yin bẹ́ẹ̀ ni lẹ pè mí níjà ẹ múlẹ̀. àǹtí Dóyin dẹ̀ ń jó. ẹ bá mi gbé ohùn sókè lọ́hùn àǹtí Bímpé màá gbà kẹ́tò lọ. ó yá ìjó ìní. àǹtí Dóyin mi ní lọlé mọ́. ẹ mọ nǹkan tí máa ń sọ. bẹ́ẹ̀ni. ṣe rọrọ ọjọ́ yìí Ọlọ́run fi rọ̀ mí lọ́rùn pọ̀. mo mọ̀. ó fi rọ̀ mí lọ́rùn gan. mo jẹ́rìí sí. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ijó ta ajó tán sí yàn àti Bímpé talent tó kọ. bá mi rèé kọ́ náà. wéèmù. mímú. wéèmù. mímú. wéèmù. mímú. wéèmù Àyùbá níkànnẹ́. Àyùbá níkànnẹ́. Mr Johnson Adéwálé wéèmù. àǹtí Dóyin wéèmù lè. wéèmù lè. ó dà ibi bóyá mo mú bóyá mi ì mú kí ni wọ́n pe àkọlé ẹ̀. ẹja mi ń bẹ kò sí wàhálà pè mí rò pé bọ́ọ̀bù náà ń pè ìsbá àbọ̀ nǹkan bọ́ọ̀bù ni mo mọ̀ bọ́ọ̀bù ni àǹtí Dóyin mo ti ṣí àǹtí Dóyin ẹ̀rẹ́. ẹ fi ara balẹ̀ ẹ fi ṣe kí ni ẹ fi gbà á. bàbá mi ló kọ. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run à ń rí yín gẹ́gẹ́ bí àrídùnnú
ọlọ́run ò ní jẹ́ àárí yín ká pòṣé ayé á túbọ̀ máa nífẹ̀ẹ́ yín wọ́n á túbọ̀ máa gbà tí yín ayọ̀ yín á kún inú yín á dùn ilé tí wàá tó lọ báyìí àǹtí Bímpé àmọ́ kẹ́ tó lọ mo fẹ́ kẹ́ gba àwọn olólùfẹ́ yín kẹ́ kí wọn ẹ dúpẹ́ lọ́wọ́ wọn kẹ̀dẹ̀ tún gba àwọn tí wọ́n ń wò yín gẹ́gẹ́ bí àwòkọ́ṣe níyànjú. bíbí ọ̀rọ̀ lẹ dóyin àǹtí dóyin ẹ̀yin tí wá ń lé ọ̀rọ̀ yín kò ní sọ́lọ́run tiwa náà ò ní sú yín ẹ ṣe ẹ kú ìfẹ́ wa ẹ kú ìgbà gbogbo bẹ́ẹ̀ tẹ̀lé máa wọ́n fíìmù Yorùbá fíìmù yẹn ẹ sì ń bá wa fìfẹ́ wò ó ẹ sì ń rà tí ò bá ń ṣe bí àwa gan kí la fẹ́ máa ṣe ojú òní tì yín iná òní tán wo yín kí ló ń lọ ń lu ìsìn kò ní dọ́dọ̀ yín ṣé ẹ rí i pé mi ń bọ́ bù yín owó wà ńlẹ̀ orí ìṣẹ̀kẹ̀rẹ̀ bó ṣe máa ṣàn lọ́dọ̀ yín náà nìyẹn ṣé wá rí àwòkọ́ṣe èmi ẹ̀kan wò mí báyìí ni èmi èé jà o ẹ má jà mi ò ń bínú o ẹ má máa bínú ẹ má máa yájú ságbàlagbà ẹ jẹ́ ká mú ìwà ìrẹ̀lẹ̀ ẹ jẹ́ àmúlòkùnkùndùn ó ṣe kókó ká wá ní ìfọkàntì ìfọkànṣe ìfọkànsìn ní ọjọ́ kan àmàdébí tá à ń lọ. lágbára lọ́wọ́ Ọlọ́run kẹ́ tó wá máa lọ àǹtí Bímpé ẹ̀bùn nìyí láti ọ̀dọ̀ olóòtú àgbà ìyẹn ètò gbajúmọ̀ àti iléeṣẹ́ April Ventures Limited wọ́n ní pé ká fún yín ní ẹ̀bùn yẹn. ẹ̀bùn tún wá láti iléeṣẹ́ Dúpẹ́ Cosmetics. mo ti wá ń fọ́ báyìí. alájà ṣàìṣàì. mo ti ń fọ́. ẹ̀bùn tún nìyí láti iléeṣẹ́ MTN nínú bíi ẹ̀bùn wá láti iléeṣẹ́ Mikwa Enterprises àwọn pọ́ọ̀sì àwọn báàgì lóríṣiríṣi òun ni wọ́n ń tà ó yá ẹ dúpẹ́ lọ́wọ́ wọn papọ̀. àǹtí Doyin ṣe rí nígbà tí mo máa ń wo gbajúmọ̀ nílé mo san bó ṣe mo ìgbà tí mo débi tí mo tún rí settings mo rún ṣe mo ìgbà tá tún wá bẹ̀rẹ̀ ètò yẹ mọ̀ mo ti wá ń fọ́ mo ń fọ́ bọ̀ nísìnyí ẹ̀yin tèmi mo jábọ̀ mo fọ́ bí pọ̀pọ̀ ni ọlọ́ wow iléeṣẹ́ April Ventures òkè òkè lẹ́wọ̀n máa lọ iléeṣẹ́ yìí ò ní jóná bó bá wọlá Ọlọ́run ọba aláwọ̀ àbí màámi Dúpẹ́ Cosmetics ó ti pẹ́ gan o ẹ máa wà ní títí láéláé ẹ ní wà nú àìsàn ẹ ní wà nú ìbàjẹ́ òkè òkè òun náà ní iléeṣẹ́ tí máa lọ. MTN náà wà ń bẹ̀ fún yín. MTN everywhere you go ẹ wo mi ilé polówó jù thank you ẹ ṣe àdúpẹ́ ó ti yẹ yín ilé tí wàá tó lọ báyìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò gbajúmọ̀ àmọ́ mi ò ní lọ láì jẹ́ kó máa yé wa pé kí ni sìmí títí ńkọ́ òun làwo sìmí títí sìmí jìnà làwo sìmí jìnà ká sinmi títí kò dàbí ká báni délé kò dàbí ká jọ lápérò rere àdúrà tèmi ni pé kí Ọlọ́run Elédùmarè kó má kọ àtúnrìn gbogbo wa kó tó wá di ọjọ́ mi ọjọ́ rẹ ńkọ́ ọmọ yín olólùfẹ́ yín àyànfẹ́ yín Adédoyin Kúkọ̀yí ló ń dágbére pé láyọ̀.